wà wò tún wò padà tó tẹlifíṣàn rẹ kó wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn àtẹ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún ilé yẹn ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wò lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọn tún wò ní ẹ̀wò àwọn tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́ ẹ̀wà kọ́kọ́ ẹgbà yìí ẹ̀wà kan fìdí lé àwọ̀ tún wò ní ẹ̀wò àwọ̀ tún wò ní ẹ̀wò èrè tó kọ́ ni lọ́wọ́ èrè tó fún ni ní mọ́. owó tí wọn náà lò ṣàjọ ẹ mo tún bá fi open account pẹ̀lú Zenith Bank yẹn náà pé tó bá tiẹ̀ máa wọ yunifásitì èmi ni máa finance tuition wọn tó tọ́ bẹ́ẹ̀ ó máa ní bùkátà pẹ́pẹ́pẹ́ lórí òun àtàbù rẹ̀ á lè fi yẹn máa assist ara wọn ìyẹn ni mo ṣe ni mo padà sẹ́nu iṣẹ́ mi níṣẹ̀lẹ̀ṣẹlẹ̀ tí mi ìrọ́nà lọ wò wọ́n mọ́ títí dé ni. ibi iṣẹ́ yẹn ṣáà lò ti ní problem tó fi débi. bẹ́ẹ̀ni. ṣé kí n sọ pé a níjọba ni tó fi try yẹn in the last 8 years. in fact kò sí allegation pé nǹkan bá. school nǹkan yọ nítorí Ọlọ́run fojú sí ìwé ẹ o àwọn ọmọ boys yẹn má jẹ́ kán disturb ẹ o ṣó ti gbọ́ rántí nǹkan tó lọ ṣe London o ṣó ti gbọ́ Ọlọ́run á fún ẹ mọ̀ báwo ni níran kọ́ṣẹ́ ń tọ́jú ẹ̀. mọ́mí èmi ni mo pè wọ́n. níran jẹ́ ń bá sọ̀rọ̀ níran how are you. èmi ni mo pè wọ́n o. dádì ẹ jẹ́ ń bá báwo ni òtútù má wọrí ó máa tó mú ẹ lára máa gbọ́rọ̀ sáwọn ẹ̀gbọ́n ẹ lẹ́nu gbogbo ilẹ̀ máa ṣoríire o ẹ ti gbọ́ tìzú ẹ̀rẹ̀ jẹ́ ń bẹ́gbọ́n ẹ sọ̀rọ̀. ìyá aládùúrà lémi ni mo pọ̀ ẹ jẹ́ kán pè padà. ní ìbáwo ni máa bá mi tọ́jú àwọn àbúrò ẹ o ṣó ti gbọ́ Ọlọ́run á fún gbogbo yín ṣe gbogbo ilẹ̀ máa ṣoríire lójú ẹ̀mí wa báyìí. ẹ bo èrè jẹ. máa pè ẹ́ dájú ẹ sáré ká. ìwé mẹ́wàá lọ́mọ ọmọ gbọ̀ngbà nípa múná lọ tí ń fẹnu fẹ́ mo dúpẹ́ Ọlọ́run ọmọ mi ti rí iṣẹ́ sí television house. ẹlẹ́dàá mi mo dúpẹ́ mo dúpẹ́ o ṣé pé ọmọ mi náà máa kàròyìn. yes mọ́mí ẹ wo mọ́mí dáàdì ìbẹ̀rẹ̀ oṣù tó ń bọ̀ lọ ní kí n wá bẹ̀rẹ̀. ṣé pé a máa wo ìwọ náà nínú amóhùnmáwòrán. bẹ́ẹ̀ ni o dáàdì. Hello madam, kí ló dé kí ló ṣẹlẹ̀ mo wọnú toilet mo rí pé ẹ ti ta ìdílọ gbogbo. Bàbá ọkọ mi gbogbo ẹ ni mo ti gbá àmú tètè. Kí lẹ gbá tójú yín bá fọ́ ṣé mú yín òṣìṣẹ́ kẹ gbọ́ odò tó ń jáde láti ibẹ̀ yẹn. ok tí bá ti ṣe tán sìn máa lọ tún fọ. Owó là ń san fún yín náà mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé kò ṣeré ń támọ̀kì o iṣẹ́ là ń ṣe kẹ ṣiṣẹ́ tíṣẹ́ ò bá dẹ̀ wọ̀n yín ṣe kẹ fi ṣẹlẹ̀ kẹ wá nǹkan míì tẹ́ máa ṣe. BJ ok ṣo ti dé bus stop yẹn. That's alright. My take care of okay, madam, kí n tó dé, kẹ́ tidy up gbogbo ilé yẹn. Or else, I know what to do. Mo ti gbọ́. Kọ́dà rẹ̀ ò máa sí nílẹ̀. Ìfà tó dàgbé pé kò tiẹ̀ ṣì wà lọ́dọ̀ ẹ̀yìn. Okay, owó yẹn ti ready. I trust you. That's my baby. That's my baby. Okay. Fóònù wẹ̀. Ṣó fẹ́ tí ara ń gbọ́? Ọjọ́ má gbà lọ́mọ. Tó tún describe ẹ ṣe ṣe. Tó ń rún ẹ. Tó ń fọ́ ẹ. Tèmi ti bá mi. Ó dà, ìjọ́ wo lèmi go enjoy ẹ báyìí rí? Going down the memory lane, mi lè rántí
in the history of our relationship bó ṣe máa enjoy gbogbo. jọ Mr. Man mi ò dé ní sùúrù fún rẹ kí ló dé ọrùn mi ó ń fọ́ mi rúnrún náà ló wà fún jọ nítorí sọ Ọlọ́run kí ni mi tẹ̀ fi gbádùn ẹnu lé morally and financially mo fi gbádùn ẹnu just tell me. ó dà fi financially lẹ̀ ìyẹn náà dẹ̀ rẹ̀ financially yẹn ò dídà lódà tọmọdẹ̀gbẹ́ o ó mọ̀ o you know better o but morally àṣé mi ń pè ẹ́ ni tó máa ní tí máa rí yá tó máa ní kò yá àṣé ibi tó ti ń gbádùn ara ẹ̀ rẹ̀. ó jẹ́ má jẹ́ kíkọ́ lè gbé e kò sọ́mọ ilé tó máa gbé e o tó ló ti ń làágùn lápọ̀lákọ̀ èmi ò dẹ̀ rẹ́ láti gbéyàn kí ló dé ná ṣé tó máa ṣe ń pe àwọn ọkọ̀ náà gbòòrò wọn náà náà sókè wọkọ̀ ní ìsìn wọ́n jọjọjọ má yọ mí. ta ló lẹ́rù wèrè. má wulẹ̀ kọ́ máa kọ́ nǹkan mi máa kọ́ òyìnbó ìbọn ní kí lóko mi lè jókòó sórí ìbò wọn. ìwọ send account ẹ̀ sí mi máa send owó sí mi ò fi yẹ wọ́n tó ní wọ́n ti ẹ̀ wà tó dá mi. Please don't go. máa bọ̀ come here. but ẹ jẹ́ kí bàbá yín lọ sí ẹ̀gbẹ́ bùkátà yín. lọ́wọ́ wà sẹ́yìn máa tó dé. ọkọ mi àti bàbá ọkọ mi ló wá kiri. kí ló ṣe kí ló dé ojú yín ṣe wá kọrẹ́ lọ́wọ́ báyìí. Agnes. àǹtí bẹ́ẹ̀ ńkọ́. ó ti ná ọmọ wò of course ó tún request fún ni. ẹ ti ná ọmọ wò abẹ́rẹ́ gbogbo ẹ̀ṣọ́ tẹ kó sí ọrùn ni ẹ ti ná ọmọ wò ṣe bó wọn kù mí lẹ̀ ná àbí ẹ kò jókòó sínú ilé ẹ ń ṣe the girl is beautiful àbí abẹ́yìn náà kọ̀ ẹ tẹ ní pé for once pé kẹ́ ti ẹ̀ jókòó kẹ́ ronú ara yín wò ẹ lóyún látàrọ̀ títí dalẹ́ àfi kẹ́ máa náwó lavishly kẹ́ máa kó àfi ṣé gòdìgà lẹ́yìn ni ẹ jọ ẹ náwó rí ní family yín láti kẹ́ tó débi bí ni ẹ wá sanra ìgbà tẹ́ ẹ débi ẹ sanra ntí ẹ sanra àmọ́ ebe ẹ tẹ jù mí lọ́ngbà yẹn èmi bí mo ṣe rí iná lẹ ṣe rí ẹ wá débi bí ìtàn gbogbo wájú wá kún ẹ̀yìn wá kún ẹ wá dàbí mú ká fóòmù tí ò tiẹ̀ lè lọlẹ̀ rárá àti wípé o ẹ yẹ ká pa yẹn tì sẹ́gbẹ̀ẹ́ tó yìí ti ń gangan mo bá wá mo lọ ń gbọ́rọ̀ yín gbòòrò wọ́n lẹ́yìn ẹ̀ náwó ẹ̀ kàn ń ṣe ìyàwó ọba ẹ̀ mú standing fan ẹ̀ ha ẹ jẹ́ má bínú ṣé tí ń ṣiṣẹ́ ní factory standing fan àbí wọ́n kù mí náà lẹ tún kó ẹ pín standing fan of 6,000 per one ẹ tún wá mú live chicken ẹ bá wọn so mọ́ etí iṣẹ́ báyìí ṣé kọ́ lè rí ìrànrí yín ni ìyẹn tún wá dúró bẹ́ẹ̀ ẹ jẹ́ má bínú tó bá máa kó gbogbo the whole check owó tẹ bá mọ tí gbogbo ẹ wà ẹ má máa pín mọ́tò lẹ́yìn náà wọ́n á rọ́ lẹ́yìn ga gbogbo ẹ̀ lẹ́yìn ṣe báyìí ẹ ṣáà rọra kí bàtà má lọ gbé yín ṣubú lójú agbo tó gbogbo ẹ̀ pátápátá báyìí òun la gbọ́. ẹ tiẹ̀ ní sùúrù kí ló mú yín tẹ̀kàn ó bí ó mú báyìí ẹ kò jábọ̀ ẹ̀dẹ̀rẹ̀ yàn yín ẹ jẹ́ pé ráńsá kìí pé ẹ ti ń jábọ̀ jù wọn kò wálé èdè sọ fàbúrò yín kí ló mú wọn náà. no so wa all right so ọ̀rọ̀ tó ń sọ yẹn òun ò tí ì point ni mo fẹ́ kó sọ̀rọ̀ yẹn débi tí mo fẹ́ lọ àmọ́ Ọlọ́run ò jẹ́ kó débẹ̀ kó tó rí pé gbàmọ́ lẹ́nu Agnes àbí kí náà ń pè ó gbádùn rárá ọ̀nà neutral ground yẹn mi lè jáde kí n máa lo goche kí n máa lo oríṣiríṣi tó jẹ́ gold máa bá bàbá mi tún lè ṣe èmi fúnra mi mo dẹ̀ wá everywhere àwọn gold yẹn wọn ló ti tà Agnes mi dẹ̀ ní jèrè ẹ o mo tiẹ̀ ti jẹ́ náà tí o ti máa fún bọ́dà mi mo tún àwọn gbọ́n ta pé ìwọ ló ti mi tí mo ti tèmi bàlàyé kò dẹ̀ ní dáa fún ẹ Agnes wọ eléyìí tó tún á dùn mí tún bẹ́ẹ̀ àyẹ̀fẹ́ ò máa gbọ́ mi ni bí mo ṣe lọ wo disc birthday tó ló ń ṣe yẹn kò máa ní dáa fún ẹ o mi máa ní jèrè ẹ o ìwọ kan fọfọ kú bí kò pọ̀ lọ yìí ó ti ń balógun ọmọ yẹn ẹ kò dá àmọ̀ náà ó ti ń balógun respect mi ò ní jèrè ẹ bó ṣe ń lọ fún ó ti ń balógun báyìí bó ṣe ń kí báyìí ló ń gbé fún ní bèbè bó ṣe ń kí báyìí ló ń gbé fún bó ṣe ń kawó yẹn ọ̀gbẹ́ni mo kawó lé báyìí mo fẹ́ máa sunkún ni. kò dídọ́rọ́ kẹ́ ẹ̀ jèrè mi ẹ̀yin náà wò bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ bit out àbúrò yín náà sọ̀rọ̀ èmi rò bóyá yẹ kẹsẹ̀ mú chain náà ní kẹ́ fi so àbúrò yín tẹ́gbọ́n yín bá dé kí n fún kọ́kọ́rọ́ ṣé ní kí n tù ẹ kàn jábọ̀ ẹ kàn sọ̀rọ̀ anyway mi ò lọ́rọ̀ bá yín sọ. àmọ́ wá gbọ́ o sórí kò tún mi oṣù wà lókè lọ ó pí ẹ o má jẹ́ kí n fà wálẹ̀ o tí bá lọ yọ́kù lásán o ti tẹ́tẹ́ nìyẹn o tí bá yọ́kù lásán wo ojú àná mi ti fọ́ ni ókè mo wá yọ tán tiẹ̀ ti bá ẹ o wo bí ọ̀nà fún ti balógun o ó ta góòdù yẹn òkàn mi o yẹn ti lọ o abọ́ get me bygone nìyẹn wá gbọ́ mi ọjọ́ mẹ́ta mo fún ẹnu lé mi kí pariwo o ọjọ́ mẹ́ta péré mo fún ẹ ọjọ́ mẹ́ta yẹn bá ti lè lọ o ti gbé
ó gbọ́ kò jù bẹ́ẹ̀ lọ. ọ̀rẹ́ mi ẹ̀rí bá ṣe ń sọ̀rọ̀ látàrọ̀ ló ń ṣe báyìí ló ń ṣe báyìí ló ń wú ló ń. gbẹ́gbà ti fún ẹ máa ń fa dúrẹ́dì lórí ẹ̀ máa bẹ yọ̀ ń sìn yìí wọ́n ìpínlẹ̀ àdé orí ẹ̀ ló já ni. kí ló ṣẹlẹ̀ wọ́n ta sí yín ni kí ló ṣe yín máa kó fún yín ẹgẹ́ ṣe wo ìjọ ẹ jẹ́ ká lọ bros ní ẹ ká máa lọ. mọ́ndé lọ́jọ́ yẹn o. ẹ wò tá bá ti ń lọ eyín ẹ méjèèjì yẹn ẹ bá mi fi tilẹ̀ kó kẹ́ fi mu kí a lọ sọ fáwọn fámìlì yín wípé ẹ̀yin kéré kọ́ mú àgbàlagbà lẹ́yìn kọ́ wá bá mi. ẹ wo ọmọ lọ́sọ̀lọ́sọ̀ ètò òótọ́ ọmọ mi níran ló ń sọ̀rọ̀ sí mi wípé tí ojú mi bá fọ́ ṣé imú mi tún block ni àbí tí mi di wípé ìyà jẹ mí. Mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ní o. àtàrà mo ti ń dúró de over 3 hours mi ní fóònù ọgbà tètè pè ẹ́. kí ló ṣẹlẹ̀. òun oge ó ti ṣẹlẹ̀. Aunty Agnes kí ló ṣẹlẹ̀. after birthday tí mo ṣe báyìí ojú mi rí o. kí ló sọ pé ó ṣẹlẹ̀ wetin happen. sórí a week after birthday àwọn àbúrò DPO náà kọ́ wá bá mi kò sí nǹkan tí wọn ò sọ fún mi tán wọ́n ní èmi o mo náwó bí ẹlẹ́dà ojú òtì mi kí ni mo gbé wá èmi akọ ọ̀bẹ́pẹ́ mi ò bímọ mi ò ṣe gbá kò sí èbú tí wọn ò bú mi. ẹ bá ti pè mí ìfọdún kan mi. ó mọ mi I no get myself abẹ nígbà tí ó tún délẹ̀ kejì bí gbogbo wọn tún ṣe wá nìyẹn mọ́tò méjì náà ṣáta wá in fact tó bá wà ń bẹ̀ lọ́jọ́ yẹn wá pìtì mi wọ́n bú mi débi wípé ó dà kílẹ̀ lànà kìdẹ̀ kú sínú ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí mú gbẹrù báyìí wọ́n bẹ̀rẹ̀ sí fi ń sọ̀kò tó bá rí èsì tó ṣe ọ́ tó jẹ mí kíṣe kékeré o ẹ má ké pẹ̀lẹ́ kíṣe kékeré o ṣé wàá rí kò ṣe wá ṣẹlẹ̀ sí i mi ò mọ ibi tí mo tiẹ̀ fẹ́ sùn báyìí ibi tí mo fẹ́ sùn sí báyìí mo fẹ́ kẹ́rù lọ mi ò tiẹ̀ mọ̀ bí mo ṣe wà mi ò mọ̀. Aunty Agnes. Oge kò gbà mí jọ àbúrò. Kí n ṣe kí ni? Kò gbà mí ni. Aunty Agnes ṣe rí nǹkan táwọn àbúrò DPO sọ yẹn ó tọrọ náà wà ń bẹ ìgbà tẹ́ ń ṣe birthday party tẹ́ ha standing fan tẹ́ tún wá live chicken láì ṣe pé à ń ṣe Christmas mọ̀ torí change tèmi máa ń rí gbà lọ́wọ́ yín ò ní ò jẹ́ kí n sọ̀rọ̀ àti pé tí bá sọ fún yín gan you no go answer me. Oge kì í ṣe bíbí náà èmi náà wò pé ìgbàlá là ń búra ni àbí mi ṣe lè ṣe birthday ní àbí. àǹtí ẹni sùn ṣe wá mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ṣe rí ilé ìbò ṣe wáyé ẹ̀yin náà ṣàmọ̀ pé èmi nìkan kọ́ ni mo ń gbé bíbá you know say I get fiancé ọmọ Ìgbò ni ọ̀lẹ́ lọ́kọ mi ṣe bẹ́ẹ̀ yín náà mọ̀ kò kí ń like pé ká ní visitor and again ó máa ń like me and you tó bá dancing tó bá inú ilé gbàrà Aunty Agnes ó lè lóun ò ṣe wọn tó bá dẹ̀ sọ pé òun ò ṣe wọn where you wan make I for take start as I don hold reach like this where you wan make I for take start. Okay, abeg help me. jọ̀wọ́ ẹ̀yin lè ṣe ra yín mo mọ nǹkan tí mo lè sọ. Oge ṣe jẹ́ ìṣòro ọjọ́ kan náà. Aunty Agnes try to understand ẹ jẹ́ kó yé yín. Oge Aunty Agnes ẹ má worry Ọlọ́run aṣàánú yín ṣe gbọ́ DPO apẹ yín ṣe gbọ́. Oge Aunty Agnes dey go no worry dey go I go call you no worry ẹ pẹ̀lẹ́ tabaku sọ fún ọ náà wọ̀ ní gbọ́ ká sọ fún ọ náà wọ̀ ní gbọ́ ọ làwọn ṣe birthday party
live chicken, standing fan. If say person na president sef, shey you fit do that kind of party? Any small thing, don't buy lace, don't buy shade, don't buy gold. Every bá mi tún guest room yẹn ṣe dáadáa for his own taste. Even foam tó wà lórí bẹ́ẹ̀dì yẹn bá mi change ẹ̀ ṣùgbọ́n mo fẹ́ kó gbádùn ara ẹ̀ dáadáa ó dẹ̀ mọ̀ pé lára oorun sísùn ní ìgbádùn wa. So mi ní pẹ́. All right. Madam, Mommy Shade. Sir. Yeah. My dear. Báwo ni? Ẹ kújọ́ mẹ́ta. Ṣé o ti ṣe àwọn nǹkan tí mo ní kó ṣe ṣá? Everything ti wà. Ọ̀rẹ́ kí ló dé tó ń wò bẹ́yìn? Kí ló dé? Má jẹ́ kí wà àwọn obìnrin yẹn kó bọ̀ gẹ̀. Ọmọ ohun tóbìnrin jẹ́ kí ni da ilé ẹ̀. Ilé ló wà yìí ní fífò mọ́mọ́ bí ẹ̀ka lè yọjú sí. Kò gbé. Kí ni problem? Bí ẹ kó gbé fóònù náà. At least ìjọba ti dáṣẹ̀ rí àfọn ẹ ṣé ọdún mẹ́wàá wá ń ṣe kékeré ọdún ni. Bóyá inú ṣe ń bì. Inú wèrè wo ló ń bì? Iye kan alábàáhùn ṣé ojú mẹ́ta lọ ni ṣá akọjá mẹ́ta yìí. Ọmọ lè máa fẹ́ bẹ́lẹ́mọ̀ ṣọ̀rẹ́ mọ́. Wọ́n ló mọ̀ gbà fóònù ẹjọ́. Ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ́n ní ẹ wò àwọ̀ tún wọ́n ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́ ẹ wá kọ́gbọ̀n ẹgbà yíyẹ wò ẹ wá kọ́ fìdílé o àwọ̀ tún wọ́n ní ẹ wò àwọ̀ tún wọ́n ní ẹ wò eré tó kọ́ ni lọ́gbọ́n eré tó fún ni mímọ́. Túnjẹ́ láwọn ṣèrè kan tó gbé tuntun dé ó ní kẹ́ wá fi ìtàn yín ṣe àríkọ́gbọ́n ó ní kẹ́ wá fi ìtàn yín kó pa yín lẹ́rìn-ín ìtọ́tọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò bàdàtọ̀ tẹlifíṣàn rẹ kò wà wò tún wò eléyìí yàtọ̀ sáwọn ọ̀tẹ̀ tí kò tẹ̀lé rẹ̀ bó ṣe fún yín lóye ló tún kọ́ ni lọ́gbọ́n sí àwọn tún wọ̀ lélẹ́yìí kí ṣàwọ̀ pátẹ́lì wo àwọ̀ tún